wàhálà ń bọ̀ o ọ̀rọ̀ ààlà ilẹ̀ fẹ́ dìjà ńlá láàrin ìpínlẹ̀ Ondo àti Ogun. Bí àwọn ìjọba pẹ̀lú àwọn àgbààgbà ìpínlẹ̀ Ondo àti Ogun kò bá tètè mójútó ọ̀rọ̀ náà, àfàìmọ̀ kí wàhálà ńlá tó lè dógun sílẹ̀ má ṣẹlẹ̀ láàrin ìpínlẹ̀ méjèèjì pẹ̀lú bí wọ́n ṣe ń jà lórí ààlà ilẹ̀ kan táwọn méjèèjì sì ń tako ara wọn lórí ilẹ̀ tí wọ́n ní ó wà lágbègbè kan níjọba ìbílẹ̀ Ìlàjẹ. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ògùn abilékọ Noimot Salakoyedele ló kọ́kọ́ fariwo ta lọ́sẹ̀ tó kọjá tó sì fẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ Ondo àtàwọn èèyàn agbègbè Ìlàjẹ pé wọ́n ń ṣe ìkọlù sí àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn tó wà lágbègbè náà. Salakoyedele ní òun rọ ìjọba ìpínlẹ̀ Ondo láti kìlọ̀ fáwọn èèyàn rẹ̀ tó wà lágbègbè náà kí wọ́n jáwọ́ nínú wíwọ ilẹ̀ tó jẹ́ ti ìpínlẹ̀ Ògùn àti ṣíṣe ìkọlù láì nídìí sí àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn tí wọ́n ń gbé lágbègbè ààlà Ondo àti Ògùn. Ṣùgbọ́n nígbà tó ń fún igbákejì gómìnà ọ̀hún lésì, kọmíṣánná fétò ìfitónilétí àti ìlanilọ́yẹ̀ nípínlẹ̀ Ondo abilékọ Bámidélé Adémọ́lá Ọlátẹ́jú ní ariwo lásán níjọba ìpínlẹ̀ Ògùn pa torí ìpínlẹ̀ Ondo ló ní gbogbo agbègbè tí Ògùn tọ́ka sí ọ̀hún. Ó ní láti bí ọdún díẹ̀ sẹ́yìn ní èdè àìyedè tí ń wáyé láàrin ìjọba ìpínlẹ̀ Ondo àti Ògùn lórí ẹni tó ní àwọn ìletò bíi Ìrọ̀kún, Òbínẹ́yìn, Ìdíngbẹ̀gbẹ̀ àti Arárọ̀mí waterside. Ó ní àwọn agbègbè wọ̀nyí kò sí lára ìpínlẹ̀ Ògùn nítorí kì í ṣe ohun tó rújú rárá pé ìjọba ìbílẹ̀ Ìlàjẹ nípínlẹ̀ Ondo ló ní àwọn agbègbè náà. Ọlátẹ́jú ní láti bí ọ̀pọ̀ ọdún sẹ́yìn lètò ìdìbò ti ń wáyé láwọn agbègbè wọ̀nyí tó sì jẹ́ lára ìpínlẹ̀ Ondo ni wọ́n ń ka ìbò tí wọ́n bá dì fún tí ètò oyè jíjẹ wọn náà kò sì ṣẹ̀yìn ìjọba ìpínlẹ̀ Ondo. Kọmíṣánná ọ̀hún ní kì í ṣe ọ̀rọ̀ ilẹ̀ lásán ló yẹ kó dá wàhálà sílẹ̀ láàrin ìjọba ìpínlẹ̀ Ondo àti ti Ògùn nítorí ọjọ́ pẹ́ tí àjọṣepọ̀ tó dán mọ́rán ti wà láàrin àwọn ìjọba méjèèjì yìí. Ó ní òun mọ̀ pé kò sí ìdí kan pàtó tó fi yẹ kíjọba ìpínlẹ̀ Ògùn pàdánù èyíkéyìí nínú ilẹ̀ tó jẹ́ tiwọn sọ́wọ́ ẹnikẹ́ni, ṣùgbọ́n ojúṣe ìjọba ìpínlẹ̀ Ondo náà ni láti dáàbò bo gbogbo dúkìá tó bá jẹ́ tàwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún lábẹ́ àkóso bó ti wù kó rí. Ọlátẹ́jú ní ìgbìmọ̀ tó ń rí sọ́rọ̀ ààlà ilẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ti wà lórí ọ̀rọ̀ agbègbè yìí láti inú oṣù kọkànlá ọdún 2016 tó sì jẹ́ pé àbájáde ìwádìí làwọn ń dúró dè nítorí ìyẹn nìkan ni ohun tó lè yanjú fàǹfà yìí láàrin ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Ògùn. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.